wí tán. Ọ̀rọ̀ rẹ̀ o lọ́kàn mi second to the náà ni ìfẹ́ rẹ̀ o ẹwà ohun mi kò láfiwé máa jẹ́ kó fo ọlọ́run mi àfikún gbọ́ wá rí lórí bẹ́ẹ̀ mo wí tán. ẹwà ohun mi ó tún gbòde ó dùn gan ọ̀rọ̀ fẹ́lẹ́ wò ó lágbára ẹni rírí ò jẹ́ nìyàn sinimá lé ẹni rírí ò jẹ́ ìbímọ wí tó. mo wí nítorí tìyẹn mo lérò kún nítorí tìyẹn máa gbọ́ sálọ ẹwà ohun mi ọ̀rọ̀ rẹ̀ wù ó lọ́kàn mi ìwọ ni mo ní kò sẹ́lòmíràn láyé ń bí tí ẹni ó ṣe táyọ̀ fi tán ó máa rántí. ẹwà ohun mi ó tún gbòde ó dùn gan ọ̀rọ̀ fẹ́lẹ́ wù ó lágbára ẹni rírí ò jẹ́ ìbímọ sinimá dé ẹni rírí ò jẹ́ ìbímọ wí tó. ẹwà ohun mi ọmọge tó gbáfẹ́ ó rékèlè wá o ojú rò mí ọkàn mi dàrú ìfẹ́ ló ṣe mí ẹwà ohun mi ọ̀rọ̀ fẹ́ lakọ̀ àfi bí odò ó lè gbé ní lọ mo wí tó ẹni rírí ò jẹ́ ní mímọ́ ẹ ti gbọ́ ẹwà ohun mi ó tún gbòde ó dùn gan ọ̀rọ̀ fẹ́ lẹ́wọ̀ ó lágbára ẹni rírí ò jẹ́ ní mímọ́ sinimá lé ẹni rírí ò jẹ́ ní mímọ́ mo wí tó. Sami. Mọ́mí. Torí Ọlọ́run. Látàárọ̀, àwọn ọmọ ìrètí rẹ̀ mú látẹ̀kọ́ wọn ò rí ẹ. Ẹ má bínú. Ṣé ìyá ló fa gbogbo outfit lọ́dọ̀ yìí? Níbo la ń lọ? Ẹ̀yin gan òdì ni. Èmi ò máa mọ́ láì dá ń tèmi o. Abẹ́rẹ́ rí mọ́mí. Lẹ múra bí ẹni tí ò ní tọ̀ mọ́ yìí. Ọwọ́ de pápá lọ kò sí tàǹtà. Mọ́mí, kẹ́ ẹ̀jọ́ yàrá yín. Àdìyí kẹ́ ní nice time tẹ́ fi gbọ́. Wá ń bí ọ̀gá dé máa lọ. Sami wá. O lè wá lọ báyẹn. Ṣé ìwọ gbọ́dọ̀ ṣe wọn fẹnu sọ̀rọ̀ fún yín? O fẹ́ fi mọ́mí ẹ lẹ̀ lọ́wọ́ òfò. Mọ́mí. Ẹ wọlé kẹ́ bọ́dún ọkọ̀ fún mi jàre. Mo ti láìkì ẹ̀gún jù. Ẹ ṣe bí ìwà ní láìkì ẹ̀gún. Kí la wáyé wá ṣe? Mọ́mí ẹ̀ mọ́ fẹ́ tí yín tilẹ̀. Àwọn wo ló lẹ̀? Ní kí ni? Tí n bá wọ jọ́ǹpù tẹ́ ń wọ ìwà ẹ gbà. Ilé ìmọ̀ àti pọ̀ jù. Ẹ bá ń kó. Kí ni rẹ̀ go? Sami ọmọ ní ẹjọ́ ó yá wọ́n kọ̀kẹ́ ṣeré lọ. Ẹ jayé orí. Okay, mom. ẹwà ohun mi ó tún gbòde ó dùn gan ọ̀rọ̀ fẹ́lẹ́ wò ó lágbára ẹni rírí ò jẹ́ nìyàn sinimá lé ẹni rírí ò jẹ́ ìbímọ wí tó. mo wí nítorí tìyẹn mo lérò kún nítorí tìyẹn máa gbọ́ sálọ ẹwà ohun mi ọ̀rọ̀ rẹ̀ wù ó lọ́kàn mi ìwọ ni mo ní kò sẹ́lòmíràn láyé ń bí tí ẹni ó ṣe táyọ̀ fi tán o. ẹ ra wà. Láti ibo. Ẹ káàsán wà. Kálẹ̀ bèrè. Ní Erinle. Ẹni ẹlẹ́sìn gọ́ọ̀mù mojú bóyá lọ́dọ̀ àwọn alájẹ ojú òde ni orí ẹ̀ ló ṣe. Mo béèrè ẹwà mi. Ṣé kò ya wèrè mọ́ sílẹ̀? Ẹwà bèrè wo ló ń béèrè? Ṣé bíbá ìjọ́nu ilé yín ni? Ìwọ ọmọkùnrin ṣú ara ẹ̀ gidi o. Kò jẹ́ kó rí ẹ pé gidi mo ń wọ̀nù ẹ o. Mo ní kó má gba ọmọ mi wálé mọ́ kí ló dé? Oníbàárà onídọ̀tí olóòórùn ọmọ àlè játijàti. Ìwọ ọmọ òṣì tó níbi tó níran yìí. Níbo lo ti ń bọ̀ tó lókun lọ́rùn? Níní ayé ẹ tí mo sọ fún ẹ má jẹ́ ẹrẹ́sẹ̀ mi báyìí mọ́ kó wá ẹwà rere ẹ síwájú ọmọ tèmi kọ́ ló máa fẹ́ kí tiẹ̀ mò ń bẹ́ẹ̀ tó jọ fún gan-an náà kí mò ń bẹ́ẹ̀ tó jẹ́ tiẹ̀ kọ́ èmi tí mò ń bẹ́ẹ̀ tó jọ olórí burúkú àrẹ wá. ìtúrí ẹ̀ mi báyìí ìtú kó sọ́kó wá ẹwà ẹwà sí ìlàwá sí wàá fọ́ọ̀gì ìmọ̀ ẹ lórí ni ọmọ àyè láti olóṣù oníbàárà olóòrùn onídọ̀tí
òun wẹ́wà ìrẹsì ló máa rí ẹ̀wà kan. ọ̀rọ̀ fẹ́lẹ́ o ó lágbára ẹni rí ni ò jẹ́ nínú sinimá dé ẹni rí ni ò jẹ́ nínú wíwò. nítorí tìyẹn mo lè rò nítorí tìyẹn máa gbọ́ sálọ Ewawumi. Do you like it? Yeah, I love it. This is very sweet. Hey, you're stealing from me. Aren't you my friend? Wow, Gade, where are you happen? Why are you looking like that? Clearly, go. Ó ti fọwọ́ lẹ́rọ. Jọjọjọjọ. Má gbé kíní ilẹ̀ ọjọ́ bó tẹ̀ yẹ pé fóòmù ni mo fi gba lẹ́gbẹ̀ẹ́. Kí ló dé? I don't understand this guy. Kí ló ṣẹlẹ̀ nítorí Ọlọ́run? Oyin, o fẹ́ gbọ́ yẹn sọ tọ́ fún ẹ. Ó lè jẹ́ pé bọ́kọ̀ ṣe jẹ́ ojúkun ẹ̀pọ̀ ojúkun ẹ̀rẹ́ ni. Sam. Pé mi lè ṣe tàtà ní. Pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ ló ṣe sọ, má fi mi ní kí á bọ̀. It's okay. No, kò ní pé bóyá mò ń bínú, mi ì bínú. I'm fine, darling. Àgbọ̀. Mi ò bínú, jẹ́ ẹ̀kọ́ ẹlẹ́sì ọ̀rọ̀ ẹ. Mi ì bínú. Ṣùgbọ́n tó bá tiẹ̀ máa bú mi, tó bá máa bọ́kọ mi. À ń tọ́jú oníka mẹ́sàn-án kà á. No, kò mí nẹ̀. Àbí wọ́n wò pé Steve Wonder pé mo ṣe Wonder bó bá kọ́ ní. These guys are an idiot. Ọ̀dọ̀ wọ́n ṣe máa pe ọkọ ẹ̀ ní Stevie. Kó dà náà. It's okay. It's fine, mi ì bínú, but. Nǹkan kan wà tẹ́ ẹ̀ mọ́ pa Sam. Ṣe rí láti ìgbà tá a ti wà ní kékeré, Sam bá jẹ́ ọ̀rọ̀ sísọ. Mo dẹ̀ fi ipò máa ti change ní bọ́dọ̀ ọ̀rẹ́ ò change o. Kò lè change bóyá máa bá kú nìyẹn. Sam ò change. Ẹlọ́jọ́ wèrè. Adetokunbo. Ṣé tó ń bọ̀? Ṣé wọ́n mọ̀ tí ń sọ wọn? Ọ̀rẹ́ ẹ̀ ni ó pẹ́ kó tó tún gbogbo rẹ̀. Ojú o. Wọ́n ṣe máa pe ọkọ ẹ̀ ní Stevie. Kó dà náà. No. Kò mí nẹ o. This thing talking about international star. Is a star. Ọ̀dọ̀ Stevie ò ríran náà. Ṣé òun ríran ni? Ojú ẹ̀ ti fọ́ ìwọ orí pọ́jú ẹyọ kan ló fọ́ ni ẹyọ kankan lélẹ́yìn. Bí wọ́n pe ní ìṣòkò tẹ̀kẹ̀ ẹ̀sìn wọ́n lọ fọ́ kejì dànù nínú. Ṣé mo bọ̀? Ṣọ́ọ̀rẹ́. I'm listening, Jare. Mo fẹ́ bẹ́ẹ̀ mo lọ́ọ̀rù rẹ ni mo fẹ́. Òun ló fẹ́ mi, a jọ fẹ́ra wa ni. She's my life. Yes. Kíni kan wà tẹ̀ Yes, mọ́? you are my heart, you are my soul. You are my everything. Oh, yeah. I love you, darling. Shop on George. Shop. Jẹ́ kí ni Jare. Okay, sharing kọ̀ọ̀kan wà tí gbogbo yóò mọ̀. Okay, I want to talk to you about something. Ṣẹ̀rí ìfẹ́ kò ní kọ̀ọ̀kan ṣe pẹ̀lú appearance. Ìfẹ́ ò ní ṣe pẹ̀lú the look, iye owó téèyàn ní, iye ìwé téèyàn kà. What can happen? It's something you can really hold and orderly explain it. Sharing back in day, mo lọ sí bar kan, and I met this woman, a very beautiful woman. Sorry. Ẹlẹ́sìn. Ó sì máa domi sórí báyìí. Celine Pẹ̀lẹ́ o, Stephen Wonder bí Michael Jackson, Robert Kelly. Are you guys going to listen to me? We are listening. Okay. Ọmọbìnrin yẹn, irun ẹ̀, she wore her hair long and curly, and ó wore earring blue, and ó nómi lára díẹ̀, and she's exceptionally beautiful. Bí mo ṣe rí, love at first sight nǹkan tí mo ní sí, then I think I'm very much in love with the girl. Who is the girl? Hello, babe. Who is the girl?
Do you guys want me to tell you the truth? Yes, yes. Do you want me to say the truth? Yes. I'm in love with that girl. That's lovely. It takes more than a dream. Even, it takes more than you think. Ewa, Shuri, nǹkan tó ń sọ yìí, mo ti gbọ́ similar thing lẹ́nu Samche. But if I may ask, what will it take exactly tí mo bá máa fẹ́? It takes you to have met me earlier than now. Nítorí pé mo ti lẹ́ni tí mo fẹ́ fẹ́. Okay, kí ló fún wọn ní impression pé ẹni tó lọ fẹ́ fẹ́ òun ti ṣetán láti fẹ́? Bó ṣe dájú pé gbogbo ojú tó ń wáyé ló ń wo òun. Bẹ́ẹ̀ ló ṣe dá mi lójú pé Aderenle máa fẹ́ mi. Bí ó tiẹ̀ wá fẹ́ mi, kì í ṣe ẹ̀yin aráàlú òyìnbó ẹlẹ́tàn ni máa gbọ́kàn mi lé. Now ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ yé mi nsìn. Mo ti rí ibi tó ń lọ gangan. But I want you to listen to me. Ṣorí kò ń ṣe gbogbo Ìjẹ̀bú ló máa ń láhùn. Báwo ni wọ́n ṣe máa ń ní speculations about them? Bí kì í ṣe pé gbogbo Ọ̀yọ́ ló máa ń yọ ọmọ lẹ̀. Kò ń ṣe gbogbo aráàlú òyìnbó náà lẹ́lẹ́tàn. Now I want you to see this from my own perspective. Ǹjẹ́ o mọ̀ pé bí mo ṣe land ní airport ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ọmọbìnrin tí mo torí ẹ̀ wálé pé mo fẹ́ fẹ́ ó ti lóyún fọ́kùnrin mi ní Naija ń bí. Àwọn èèyàn ṣàǹṣàrà lóyìnbó. And ìtìjú ńlá ló máa jẹ́ fún mi tí mo bá padà lọ sí America láì mú ìyàwó dání torí gbogbo àwọn ọ̀rẹ́ mi ń bẹ tí mo nǹkan tí mo wálé wá ṣe. Ewa, please, save my face. Help me. Jọ̀ọ́ kàn fẹ́ mi, consider me. Save me from this shame. Please. Kàn tí fún mi láyè. Please, marry me. It can't work. We can make it work. It can't work, báwo? No, what do you mean it can't work? Wá láì tí ẹ kò gbọ́ mi dáadáa. Sórí 86,400 seconds ló wà nínú odindi ọjọ́ kan ṣoṣo. Now, nínú 86,400 yẹn, mo fẹ́ kó lo just ordinary 5 seconds. 5 seconds kó bá mi fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó gbé ẹ pàdé Adetokunbo. Nítorí kíni? Bẹ́ẹ̀ni, torí pé Ọlọ́run ti darí ọkọ ẹ sọ́dọ̀ ẹ báyìí. Listen, my baby, if you try and lose that crown out of ignorance, forget it. Another woman somewhere will just pick it up and keep it forever. Mami, tẹ́ bá ń pe Tokunbo tí mo ṣẹ̀ṣẹ̀ pàdé ní adé orí mi. Aderenle wá ńkọ́? Kíni? Aderenle jàtijàti wo nìyẹn? Ṣé ìwọ̀n pé Aderenle yẹn o kàn lò láti no gbogbo ẹ̀kísà gbogbo ẹ̀gbin tó wà lára ẹ̀ o kàn lò fún yẹn lásán ni. The next thing sì ni pé kó sọ́ ti gbó kó sọ́ dànù kó máa bá tiẹ̀ lọ kò wúlò fún. Yes. Mommy. My baby, I am telling you the truth. Ṣó ti yẹ òótọ́ ọ̀rọ̀ ni mò ń bẹ̀ sọ kó láì tí ẹ kò gbọ́ mi. Ọlọ́run ti pèsè ọkọ ẹ fún ẹ o. Sórí ọ̀rọ̀ ẹ̀ dàbí pẹjapẹja tó dẹ ahọ́n sódò tó wá mú ẹja ńlá. Tí ẹja yẹn bá jábọ́ padà sódò ó ṣeé ṣe kó má rí irú ńlá báyẹn mú mọ́ o. Ṣó ti yẹ now Adetokunbo lọkọ ẹ tọ́lọ́run ti yàn fún ẹ. Sórí Aderenle yẹn kò sí ní tó fẹ́ ọ̀fà ẹ̀. Èyí owó kò ní kò wá láti ilé eré ó kàn ṣá wáṣà kò lẹ́bí kò ń gé in fact ọ̀rọ̀ ẹ̀ ò tiẹ̀ yé mi. Ọlọ́run á parí èèyàn gidi sí ẹ tó yẹ pé ó rẹ́dì láti ṣe ayé tiwa dáadáa tó máa sún wa sí next level. Ó wá níbi wèrè bí olóṣì kan ló fẹ́ jókòó sí ẹlẹ́dàá mi kọ̀ mi ò gbà ó. Adetokunbo òun lọ́nu ẹ̀ òun lọ́kọ ẹ̀ òun ló máa fẹ́. Tokunbo lọ́nà ó mo sọ tèmi o Tokunbo ni. Àǹtí mi àwọn mi kẹ́ gbọ́ nǹkan tí mọ́mí sọ torí mọ́mí tẹ̀ ń wò yẹn wọn ò lè rí kòtò ńlẹ̀ báyìí kán ní kẹ́ kó sí torí àwọn lọ bì í. Àwọn Yorùbá dẹ̀ máa ń sọ̀rọ̀ kán lọ́mọ tí ìyá bá ń bá wí tó ń warùn kì ó ṣe tán tó fẹ́ parun ni àǹtí mi kò wù mí kẹ́ parun.
nǹkan tó ń sọ yé mi but ṣó ti gbàgbé nǹkan tó wà láàrin èmi àti Aderenle ni. Hello. I'm sorry if I actually upset you. Please pardon my manners. I didn't even say good afternoon. Actually, I can't just see a beautiful lady like you sitting by yourself and crying, and I wasn't sure. I just want to know whatever the problem is. I'm a friend. Just share with me. However I can help, I'll gladly do. Fine, you want to sit down all by yourself. I see you're not in the talking mood. It's fine. I'll give you the much needed sleep. I'll leave now, but I don't mind if I can get your number so I can call. Probably you want me to embarrass myself for you. Not to worry. I will. Please. Give me. Just get up, please. Stand up, girl, please. No, I won't. Until you give me. Just stand up, girl, please. I'm sorry, I won't. Until you give me. Please. Please read this. Ẹ fún ẹni tí Ọlọ́run yàn láàyè. Wí, ìyẹn wà fún ra iyebíye. A wà fún adùn ayérayé. Àpapọ̀ ẹwà jẹ́ ẹwà. Sori gbogbo èèyàn ní ẹwà wò. Ṣùgbọ́n gbogbo èèyàn kọ́ lọ́lọ́run yàn dá ẹ fún wọn. Sori ọ̀tàlénígba ẹyẹ ló wà nínú igbó. Ṣùgbọ́n ẹwà ọ̀kín òun ló sọ di olórí o. Ẹgbẹgbẹ̀rún ẹranko ló wà nínú ijù. Àmọ́ ẹwà egbin ó yàtọ̀ gédégbé. Torí irun ó fẹ́ràn orí ó fi ṣẹlẹ̀. Eyín náà fẹ́ràn ẹnu òun náà fi ṣẹlẹ̀. Wo èmi náà fẹ́ràn ẹ̀. Ṣé máa gbà mí láyè kémi náà fi ẹ̀ ṣẹlẹ̀? Ẹ jọ̀ọ́, ta ló ń sọ̀rọ̀? Ọmọkùnrin kan tí ìfẹ́ wa máa ń dà láàmú ni. Orúkọ a máa jẹ́ Aderenle Akínbọ̀rẹ̀wá. Lọ́sàn-án yìí ló gba nọ́mbà ẹwà lọ́wọ́ ẹwà lẹ́yìn tó kúnlẹ̀ tán. Joshua lè sọ nǹkan náà ní pàtó tó ń bother ẹ lọ́sàn-án. Could you tell me what the problem is or what the problem was? No, please, what exactly do you want from me? Nǹkan tí mo fẹ́ gangan kò kí n ṣọ̀rọ̀ orí fún un. There is a possible career. Let's see and talk.
Wow. Hey. What a surprise. How are you doing? I'm good, darling. Good to see you. Welcome. How are you? Seriously, I'm surprised. What else? Alright, just come in. What is this? Ewa. What is this? She's fine. She's not fine. She's vomiting blood. She's not fine. Just calm down. She's fine. She's bleeding. You go for what? No, she's freaking bleeding. Don't tell me that. She's dying, not crying. Yes. Aderenle. Má bọ̀ wá fọwọ́ kàn. She's fine. Ẹ ṣé torí nǹkan tó ṣe máa ń ronú nìyẹn tó káwọ́ gbéra báyìí. Mummy. Píkù tó ń rò ní. Píkù tó ń rò ní. Mi lè fi dé ilé sílẹ̀. Will you shut up? Wọ́n ní kó dákẹ́ ẹnu ẹ. Ìwọ ò lè fi dé ilé sílẹ̀. Ẹ gbà mí. Ó yá sọ fún mi. Lẹ́yìn Ọlọ́run tó wà lókè. Àti Ọlọ́run kékeré tó jókòó síwájú ẹ tó ń bẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ṣé Ọlọ́run mìíràn ni? Kí bá ló dé? Àdágbé àdáfà. Ọlọ́run tún jẹjà wá ṣe ara ẹni tó fẹ́ ràn wá lọ́wọ́. Oní àfilá ọmọkùnrin tí pé kò ní ẹ̀dùn ẹ̀ tó yẹ kó máa tọrọ bá àgbẹ̀yìn ayé ẹ̀hún ló fẹ́ bá lọ. Wá wojú mi o. Tó bá fi lè bá ọmọkùnrin yẹn lọ. Tí o fi lè bá lọ, ó máa bakú ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ó máa bakú ni. Ọ̀rẹ́ mi, sórí best decision ní tó ti take yẹn. Ta ló máa rẹ́sẹ̀ wèrè nínú yín tí ò ní bùṣòwò? Ẹ ṣe máa advise ẹ pé kó lọ fẹ́ Aderenle bíi ti báwo? Sórí Tòkunbọ̀ yẹn gangan òun ló lè ṣe. Wo òní sórí burúkú Arámidé. Ìwọ já sẹ́ńtì ẹ̀. Ibi tọ́rọ̀ ń lọ gan-an ló ṣe sọ yẹn. Nǹkan tẹ́mi fẹ́ bi ẹ́ ni wípé ìgbà wo gan-an ló wá ń kó lọ sílé ọkọ ẹ̀? Àti wà. Ẹ wò kẹ́ tó ṣàlàyé ọjọ́ tẹ́ fẹ́ kó lọ. Kí ló dé tó jókòó kalẹ̀ síbẹ̀ yẹn torí ẹ ò pé rárá tó jẹ́ káwọn wèrè méjì yìí àwọn tó ń rí ibi sọ ẹrù wọn sí yìí kọ́ máa lù lórí burúkú ìlú ẹ̀sìn ìlú ìyá fún ẹ ó dẹ̀ ń jójó rí burúkú ó ń jó wọnú ó ń parun lọ báyìí. Wọ́n ní pé tí ọmọ ìyá méjì tàbí ọ̀rẹ́ méjì tán bá wọnú ilé tí wọ́n rẹ́rìn jáde irọ́ ńlá báyìí òun lọ pa fúnra wọn ń tanra wọn ni ṣùgbọ́n tó bá wọlé tí kàn ń ké níwájú tí kejì tó ń fariwo lé lẹ́yìn tátátátátátá òótọ́ ọ̀rọ̀ lọ bára wọn sọ torí gbà tí wèrè ti bí máa sọ tẹ́lẹ̀ ó ní best decision ló take yẹn wo bí advice tí èmi tí mo súnmọ́ ẹ tí mo wà lẹ́gbẹ̀ẹ́ báyìí tí máa fún ẹ ní pé your own self decision òun ni kò tẹ kó jẹ́ kí orí ẹ pé kó má yẹ káwọn èèyàn rádaràdà òṣì méjì kan tí kan kún láyà tí kejì mi mọ bó ṣe rí kán tí ẹ wọná àwọn wèrè tó rí bí sẹ́rù wọn sí. ìwọ jọmọ yẹ pẹ̀lẹ́ tiẹ̀ Taribo West wo jẹ́ kó tiẹ̀ wọ̀nà má advice ẹ̀ má fún ní wrong advice tó bá jẹ́ ìwọ tó bá jẹ́ ìwọ ni ṣé nǹkan tó máa sọ nǹkan tó fẹ́ ṣe ló máa sọ fún yìí pẹ̀lẹ́ tiẹ̀. ẹ ní sùúrù ẹ má bára yín jà ẹ ní sùúrù kí ló tẹ̀ ń jà lórí ọ̀rọ̀ mi báyìí. wo má tiẹ̀ sọ̀rọ̀ mọ́ tiẹ̀ ṣé mo pé birds of the same feather ni they flock together má dá lóhùn irú kọ̀ọ̀kan ìgbà tó jẹ́ pé ó fẹ́ kélé ìfarọ̀ ó ti gbàgbé ọkọ tí wọ́n àfọ̀jù. ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù ṣé máa pa fọ́jú.
èmi mi ò rí ẹ dá lẹ́bi ṣó ti gbọ́ ìgbà tó ò rí ibi sẹ́rù orí burúkú ẹ̀ sí. gbẹ́nu òṣìṣẹ́ ọ̀hún àwọn wo ló wá ń pakuru mọ́ Bugatti òun lọkọ tèmi máa bá wọlé. Bugatti tó ní ìmọ̀ nǹkan tó fẹ́ tó máa tẹ̀lé ní. yẹ̀dí ilẹ̀. olùṣe lórí burúkú ó rí ìrùwèrè tó gbé sórí ó ṣàyà bí àyèyàn mẹ́ta. àníkẹ́ ní sùúrù ẹ má bára yín jà ẹ ní sùúrù ìdùnnú gbogbo òbí ni wípé kí ọmọ tán bí kó gbọ́rọ̀ sí wọn lẹ́nu àwa náà máa bímọ náà àní kò dẹ̀ ní dùn wọn wánú tọ́mọ wa bá gbọ́rọ̀ sí wa lẹ́nu ẹ jẹ́ kí n ṣe fẹ́ màámi ẹ jẹ́ kí n gbọ́rọ̀ sí màámi lẹ́nu àwọn náà bí mi o mi dẹ̀ níyà méjì ẹ kí n gbọ́rọ̀ sí wọn lẹ́nu. má bára yín jà. olórí burúkú ni wọ́n máa tì ẹ́ tí tó máa fi báyẹ̀ ẹ̀ jẹ́. àwọn wo ló ń tì táṣẹ́lẹ̀ òsì ó ń pakuru mọ́rọ̀ kí ló kún ẹ̀ dàbí wọ́n ṣe dà nǹkan mi ti wà nǹkan mi ti wà sọ pé afọ́jú lọ fún ẹ̀gbọ́n ẹ kú jókòó. Brosdy. Brosdy. Alright. Ṣẹ́gun. Ẹ fi sùúrù nílò as usual. Yes. No. Ṣé rí ọ̀nà táyé ń gbà ṣèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣé kí n má tàn yín? Nǹkan tó ń ṣe yín iṣẹ́ ayé ni. Iṣẹ́ ayé báwo? Bẹ́ẹ̀ ni iṣẹ́ ayé ni because ọmọbìnrin tí ó kọ̀yìn sílẹ̀ yẹn gangan òun gangan láyé tó ń ṣe yín. Ṣé wáyé táyé bá ń ṣèyàn ó dáa o ṣùgbọ́n tí ẹ̀yàn gan bá ń ṣe ra ẹ̀ òun gangan ló burú jù. For crying out loud ọmọbìnrin tí ẹ̀ ń torí ẹ̀ tẹ́ fẹ́ para yín ó ti marry for over 2 months tó enjoy marital life ẹ̀. Èyí wá jókòó sí ibà èyí wà bí láàárọ̀ èyí wà ní orí ìrònú lẹ́ẹ̀ máa lọ́sàn-án lálẹ́ ọmọkùnrin mọ́ yín lọ́wọ́ ni àbí ṣọ́dájọ́ ọkùn fún yín ní tẹ́ẹ̀dẹ́lé tẹ́ sọ. Ṣẹ́gun. Because kò yé mi. Ṣẹ́gun. You can't understand. Then make me understand. Sure. Ojoojúmọ́ tí mi náà bá ti sùn tí bá ti jí mo máa ń gbìyànjú àti gbé ìrònú ẹ̀ kó lọ́kàn ṣùgbọ́n kò lọ. Ṣẹ́gun sórí tí n bá ń jẹun oró tọmọ yẹn dá mi òun ni mo máa ń rántí. Ṣẹ́gun ò lè understand. Mo máa fi ńlá láti bá sọ. It's deeper than deep. Mo lè yé Ṣẹ́gun. Agreed. Ibẹ̀ gangan ló wáyé kẹ́yìn gan ti mọ̀ pé ayé ló ń ṣe yín because nǹkan tẹ́ sọ kalẹ̀ yìí ó ti show pé ọ̀rọ̀ yìí kò ń ṣojú lásán pé ayé ń ṣe yín lóòótọ́. Ṣé wàá rí táyé bá ń ṣe bíi tiyín báyìí wọ́n máa ń nílò ìwòsàn. Ṣé wàá rí ilé ìwòsàn tó ti máa tọ́jú yín tó jẹ́ pé tó bá ti fún yín lóògùn yẹn ẹ̀ ní rántí ọmọ yẹn mọ́ rárá mo mọ̀ bẹ̀ ọ máa fún yín ní oògùn mọ́ bí tó ti ń ta oògùn yẹn. Irú oògùn wo? Ebi kì í pagún dọjọ́ alẹ́ o agbeni ń gbére pàdé olú okun. Ẹ̀gbọ́n ẹ mú kínní. Ó jẹ́ sọ́kù kò lè ṣe mí láì dá. Ṣé tá a máa ṣe yín láì dá ṣé máa mi wá sí i bẹ́ẹ̀ yẹn ṣe máa mú àníkẹ́ mú kínní. Ojú ẹ̀yìn bó ṣe ń òde ń rún ẹ̀. Agbe ìpagún dọjọ́ alẹ́ o. Kò sí nǹkan sí big deal rẹ̀ náà ṣe bí ẹ̀kọ́ dààmú ni.
ó dẹ̀ ṣọ́ pé kò ní ṣe mí kọ̀ọ̀kan bá máa ṣe é kọ̀ọ̀kan ṣe máa mú gbé wá sí ìgbà yẹn. Sherry, ẹ jẹ́ kí n sọ secret kan fún yín tí ẹ bá mú kinní ẹ má ti gbàgbé pé bóyá ẹwà or ẹni ẹ̀bà tó tiẹ̀ súnmọ́ ẹwà ó tiẹ̀ ever exist rè tí ẹ bá mú ṣe ló mà dàbí kí bóyá ṣe ni wọ́n gbé yín báyìí from the old planet wọ́n wá gbé yín sọ̀kalẹ̀ gbẹ̀kẹ̀ wọ́n gbé yín wá sí another planet ni ẹ rọ́jú mú. Ee abẹ́rọ̀ Ọlọ́run ó bá nǹkan pàdé olúkòkì. A ní kẹ́ ẹ mú ṣẹ́ni tẹ́ bá mú ẹ má gàgí pẹ̀tẹ́ ẹ bá mú ìyókò tẹ̀ ń jẹ́ wà rí ẹ rọ́jú mú ẹ dá ọ̀hún ojú ẹ mú. Àbí ṣe máa délé náà. Sókì. Pẹ̀lẹ́ ó ṣe ó máa ń ṣe bẹ́ẹ̀ lára ẹ pẹ̀lẹ́ bóyá máa ń ṣe ìrìn pẹ̀lẹ́. Sorry. Ó kan. So àwọn máa ń kan náà ni. Akẹ́ bóbó. Ẹ pẹ̀lẹ́. Ìyàwó mi, olóògbé mi, ọ̀rẹ́ mi nàlàyé mi, I will love you forever. Ẹwà mi, olóògbé, mo máa ń bẹ̀rẹ̀ owó yẹn o. I paid you cash. Olólùfẹ́ mi, ọ̀rẹ́ mi nàlàyé mi, I will love you forever. Okay, Yoma. I will love you forever. Did really? Did really? Really? Kí ló ṣe? Kí ló ṣe tó slap me? Ta ló ń kiss níbi tó wà? Kí ló kẹ̀? Tó lẹ́nu wá slap me. No do that. Mo ti rí pé o ti mọ tí yó. Kí ni mo ti mú? Mo ti rí pé o ti ń pa. Can you imagine? John, ṣọ́ra ti pé o ti mú 15 cup of this. 15, 16, what's the difference? Kò má bà. Lolo mi jẹ́. 2,350 sir. Yeah, that's good. Then round it up. Fún mi 2 shots sí. Miss call. Ẹ kọ́kọ́ bá mi san owó mi 2,350. Màá wá lọ báyìí. My friend, fún mi sí kí ló ṣe tó ń ṣe báyìí. Listen, don't be like that. Give me drink, then drink. Kí ló ṣe náà? Mi ò like ẹ o. Àwọn ẹgbẹ́ ti lo POS, listen, we buy and we pay. Kí ló ṣe tó yẹ? How much is 2,350 tó fẹ́ máa jẹ́ bí kíní? My friend, ta drink fún mi rẹ́ kí mo ti jà rẹ̀. Ó gbá mi lẹ́nu mi ò bínú, mo tún fẹ́ rọ ọtí lọ́wọ́ tó ń sọ. Give me. Kọ́kọ́ fún mi lówó mi, màá mú lọ. Okay, mi ò sanwó yẹn. If you don't give me 2, I'm not paying. What's wrong? Yes. Kí ló sọ? Mi ò sanwó yẹn, my friend. Kí ló fẹ́ fún mi? Ó dà báwọn tó ń ṣe àwọn ọmọ pé bí ìbàyìí mo ti fẹ́ finish ẹ̀ up. Èmi. Sorry, let me tell you, ti bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ. Wọ́n sọ òjì kí ló ń gbẹ̀ kan náà. Èmi. Tó o gbá náà tí mi ò rí à. Tó o fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú mi ni. Ẹ má bínú. Kí ló bẹ̀rẹ̀ ni? Ẹ má bínú. Mélòó rú ẹ? You are frustrated. I will buy, will pay, will POS. Some people ẹgbẹ́ tiẹ̀ lọ́kọ́. Kí ló dé mo ló ń kó lọ? Bá mi kó kí ni my friend. Tẹ́ bá ti sanwó mi, ẹ wá gbà. Kí ló tẹ ó wà kẹ́ ẹ̀? Kí ló tẹ ó wà kẹ́ ẹ̀? Ọba arọ ni o. Kí ló tẹ ó wà kẹ́ ẹ̀? Wá sanwó mi. Kí ló tẹ ó wà náà? Owó mi tó bá ti sanwó mi wá wá kó. Hello. Owó mi tó bá sanwó mi. Hello. Sanwó. Ọmọ kan tí mo lè sọ fún ọ. Ọba o, mo sọ fún ẹ lẹ́ẹ̀kan. Gbogbo sanwó tó bá ti sanwó. Ó tún máa wo. I'm going to despair. I am going to despair. Ẹ máa ní ẹ̀.
ìyẹn máa ń mi náà. Kí lẹ tí àga kí n tiẹ̀ tún wá dé ṣọ́ọ̀bù wọn báyìí kí n fẹ́ mú ilé wọn ní rárá o ilé rárá kí ló dé màámi iná ní ọkọ ọmọ àwọn ló ṣí ṣọ́ọ̀bù fáwọn ọmọ ní tó bá pẹ́ tó bá yè mí náà lọ́kọ adẹ́sẹ̀ tó jẹ́ lè lọ fún in fact gba ó tó time kan báyìí mo fẹ́ lè máa jealous pé kí ló dé ṣé mi ní rìn mọ́ ni. màámi wọ́n làwọn pọ̀ kí ni gbogbo. pápá ń bá rí ẹ̀ ń sìn ládùúgbò àǹtí mi bí kí ọ ní mi. àbí o. in fact madam lèmi kan láyé ara mi. ó ti gbọ́ wàá wà òkè. Ọlọ́run tó bí lọ́ba. Olúwa ṣeun Olúwa ṣeun. Ó yẹ ká máa dúpẹ́ fọ́lọ́run gidi gan-an ni ṣé fúngbà tí big mummy bá yín sọ lẹ́yìn ṣakọ lẹ́yìn ṣagídí alhamdulilayi ẹ wo bí tẹ wà lẹ́nu. Ọlọ́run ọlẹ́yìn àtọkọ yín àtọ̀rẹ́ mi tí mò ń jẹ́ lọ́dọ̀ yín. Olúwa ṣeun. ọkọ inú ra àwọn méjì lọ sí school tó ra fóònù fún mi mo di bí gẹnu school tí mo rò pé mi ò lè kàwé mọ́ láéláé big sis kì í ṣe òun dúpẹ́ o. ẹ ti ṣe dàrí dọ́kìdé. kí ni ìwọ já àbúrò mi fún tẹ kí ni ìwọ náà jẹ́ ọ̀rẹ́ àbúrò mi fún wọn náà ti dàbúrò mi nìyẹn. Ọlọ́run àjẹkọ̀wọ́ yìí máa ròkè ìlú ò ní tán wọn yín lágbára Ọlọ́run ẹ ṣe. kẹ́kẹ́dẹ̀ máa wo kí ṣe púpọ̀ wọn mi kí n gbọ́rọ̀ sí mọ́mì lẹ́nu gẹ́gẹ́ bí èmi náà mọ nǹkan tí kò dáa ṣùgbọ́n ẹ wo ẹ̀yin àbúrò má yẹ ká sọ̀rọ̀ débẹ̀ yẹn mú ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run ti ṣe kí ló tún kù Olúwa ṣe o. That reminds me ọ̀rọ̀ lecturer tó ń gist mi níjọ́ yẹn báwo ló ṣe jẹ́. big sis ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ sí jẹ́ rántí. lecturer yẹn lórí ìbú ló láìkè obìnrin bí ló bá ní àní meeting mi náà níbi tí mo ti ń ṣàṣẹ wọlúwọlú mo sáré wọ gown àṣẹ mi ò rántí wọ pátá. mi sọ pé excuse me I'm coming back to see you. kí ni bá bẹ́ẹ̀ ní kíákíá lórí bá ní kọ́mẹ̀ sáà kọ́mẹ̀ sáà. ẹwà mi ó ẹwà. Shut up my friend. Shut up my friend. O fẹ́ fọ́ jẹ́ padà. Lọ́sẹ̀, how can you throw my drink? Take my leg, take it. Bẹ́ẹ̀ kọ́ náà kọ́. O lè take my leg, take my leg, kọ́ gbọ́ ẹ. Kí ló ṣe? Kí ló tọ̀tọ̀ gómìnà? Ògùn tó jíjẹ́ fún mi tó yóò mi kí ló tó dànù. Ògògò ṣọlẹ̀ fipá ònú rẹ̀. Ṣógun tẹ pàrọ̀ rẹ̀ ẹ̀wọ̀n kínní yìí ògógóró pọ́nbélé ni ọ̀ ń bá yàrá yín jẹ́ ni. Ọ̀sẹ̀ tó my friend tí wọ́n kọ́ lọ introduce sí mi ni. Mi dì á ń lò ó dẹ̀ bá mi lára mọ́ ó dẹ̀ heal mi. Èmi kàn ní pé kẹ̀kọ́ mú fúngbà mélòó kan kí gbogbo òrùn nára yín kó fi kúrò ni. Mi ní pé kí wọ́n sọ ògógóró kẹsọ́ di kòríkòsùn náà. Too much of it kò dá o. Kí ló máa ń ṣe? Ó máa ń short in life. Shut up there. You know short in life. Where's the life in this? Where's the life? Kò sí ẹwà you are telling me about long life. Where's the long life? You never long life ṣe. To hell with long life. Ẹwà kò sí mí, kò sẹ́sẹ̀, kò sí future, kò sí anything. Ó sọ̀rọ̀ long life. Kí ni wọ́n mọ̀ tó pé long life? Ṣé kí n ju sí mi ni? Listen, my friend, sorry, two options. Wọ́n gbòmí dára, look at me there. Two options, pẹ̀lú méjì ni mo ní. Number one, ẹwà máa padà wá sínú life mi, a máa rí mi. Are you here? That is long life. Sorry, ẹlẹ́kejì ni, I remain married to bottles. Òṣèbádẹ́ yà ká kúkúkú lọ gbà ọ́ là nígún náà. Ó wá gba ọtí mi wá dànù. Are you okay? Ẹ jẹ́ kí n bá yín sòótọ́ rọ̀. Ṣẹ́rí nílé ayé yìí, over 7 continents ló wà láyé. Oh, that's right. Africa, North America, Asia, and the rest of them. 204 countries ló wà nínú ẹ̀. Over 7 billion people àwọn ló wà lókè èèpẹ̀. Our statistics are good. 4 billion obìnrin òun ló wà nínú àwọn 7 billion yẹn. So? Ẹ jọ̀ọ́, tẹ bá wá ti torí obìnrin kan ṣoṣo, tẹ bara yín láyé jàbí tẹ ṣera yín léṣe. What do you stand to gain? Ẹ wò ẹni tó bá torí abokú kò ráyé wá o. Èmi ń sọ̀rọ̀ ẹ̀yin mú sí mi àbí? Sógbọ̀n kọ́ ìtàn tí mo kà lẹ́yìn sìn ẹ̀rí ló ń jẹ́ mò ń sọ̀rọ̀ ẹ̀yin mú sí mi àbí? Èmi mo ní mú mi máa ń yín again. What's the problem? No wàhálà. Ṣé bẹ́ẹ̀ lẹ́yìn life yín and you have your life to live, no problem. Àmọ́ ṣe rí èmi ń lọ ń sìn. Ó dàbò lọ lánàá náà. Tí bá wá lọ tán, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, màá fẹ́ kẹrò kó sink sínú ọpọlọ yín. Ṣé rí? Èmi ò lè bọ̀lá jẹ́ o, ọ̀la náà dẹ̀ lè ba ẹni jẹ́ láéláé. Àmọ́ ṣe rí bàjẹ́ ọ̀la inú ẹni gangan ló wà. My friend shut up o mẹ́rìntì o mọ kọ́kọ́. You are a fool. You are a fool. You are a fool. You are a fool. Kí ni wọ́n mọ̀? What do you know?
kí ló mọ̀ pé ní àtọ́lá wọ́n sọ̀rọ̀ òkòkò jẹ́ pé tó ń bá ti mú tán èmi máa rí ẹwà mi ó máa hug mi we hug we cuddle we do many things together ó wá sọ pé ọlá ìṣe ṣọ́ọ̀ṣì àti ọtí bàjẹ́ rẹ̀ nìyí can you imagine this fool where is ọlá ọlá ti bí ẹ̀dá lóde mi. ìwọ náà wà lára sọ̀fọ̀ pé wọ́n ti ẹwà ń bá ìjọba wà. ó ti sọ fẹ́ wà pé ó ní ó wà mú lọ ẹwà ìyàwó olólùfẹ́ ọ̀rẹ́ ẹwà ń bá ìjọba wà. ẹwà pé máa fẹ́ wà gbà ó jọ fún fẹ́ wà ìyàwó olólùfẹ́. Délé kọ́ ló wò yìí. Olólùfẹ́ mi. Kí ló ṣẹlẹ̀ kí ló ṣe? Èmi àti ẹwà ọ̀rẹ́ mi ò gẹ́ tuntun kíkà ẹwà ìyàwó ọ̀rẹ́ mi ò gẹ́ tuntun kíkà ẹwà ìyàwó mi ti sọ fún ẹgbẹ́ inú ti mi kú yẹn akínbáwá àtẹwájú ìyàwó ẹ̀rọ. You don't mean it. That's absurd, Aderenle. Gbogbo atajọ́ rẹ ní school la mọ̀ bó ṣe nífẹ̀ẹ́ ẹwà lóòótọ́. But iye ò ní pé kó sọ̀rọ̀ dídákúdá mẹ́. Aderenle, are you not a man? You still have your feet on the ground. Aderenle, you have better shoes. Kayode. Kayode, don't judge me until you walk a mile in my shoes. Ṣé wọ́n mọ àrùn tó ń pè nífẹ̀ẹ́ ni? Àrùn tó lágbára jù ní gbogbo ayé ni wọ́n pè nífẹ̀ẹ́. Àrùn yìí òun ló mú Romeo tó fi parẹ́ fún Juliet. The same àrùn ló mú Jack nínú Titanic tó fi kú fún Rose. Àrùn tó ń pè ní ìfẹ́ kò gbóògùn kankan. The only cure tí àrùn yìí ní kò ju ìgbéyàwó lọ. What am I even saying? Ẹni tí ò kì í ṣe olórí ilé ni kò lè mọ bóúnjẹ ṣe wọ́n lọ́jà ìgbà tó tiẹ̀ nífẹ̀ẹ́ rí sọ. Sórí ọlọ́pàá tó mú ìbọn tó pa ọlọ́pàá ẹgbẹ́ ẹ̀ nítorí pé ó ń bá ìyàwó àfẹ́sọ́nà ní àjọṣepọ̀ tó tún wá para ẹ̀ ṣe má bá wí. Ọtí ìfẹ́ ló mu yó. Ọ̀rẹ́, tíyàn bá mu ọtí ìfẹ́ níkọ̀rọ̀ ó máa pa ní gbangba. Káyọ̀dé, mo ní ìfẹ́ ọwà mi débi wípé mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún. Mo náwó, mo nọ́ra, kódà mo tún ná àkókò mi nígbà tá a wà ní school. Ìyẹn kéré nù nǹkan tí mo ṣe fẹ́ wà ní o. Jẹ́ kí n ṣe àlàyé àwọn ìkorò tí ìfẹ́ wà mí tó dà sínú ayé mi. Yeah, who is there? Hello. One sec. Wow. Hey. What a surprise. How are you doing? I'm good, darling. Good to see you. Welcome.
Seriously, I'm surprised. What else? Alright, just go me. Oh. Jeez. What is this? Blood! What is this? She's fine. She's not fine. She's not fine. She is. Just calm down. She's fine. She's bleeding. I didn't go for what? No, she's freaking bleeding. Don't tell me that. She's dying, not crying. Àmú díẹ̀ sí. Aderenle. Má bọ̀ ọwọ́ fọwọ́ kàn. She's fine. Tó wà jẹ́. Sọ̀rọ̀ jẹ́. Ìbànújẹ́ ọkàn ni nǹkan tó ṣẹlẹ̀ sí Ẹwà lọ́dọ̀ ẹni jẹta jẹ́. Ìdí nìyẹn tí kò lè fi wá sí school àti tí kò fi pick call ẹ̀. Sorry, me I understand. Could you please shed more light? I don't understand. Kò rí lè yé èmi gan ní pàtó. Ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ tó dá mi lójú ni pé this same àìsàn ló ṣe okùnfà bẹ́mi àti ẹ ṣe pàdé. Ó dẹ̀ fi yé mi pé àti kékeré láìsàn tí ò lórúkọ yìí ti ń ṣòun. Ohun tí àwọn olóyìnbó fi yé wa ni wípé àìsàn tó ń ṣe yìí kò ní solution. Àmọ́ àwọn olóògùn ìbílẹ̀ àwọn ni wọ́n máa wá solution ráńpẹ́ sí. Wọ́n ní ìgbàkígbà tí àìsàn yìí bá ti ṣe Ẹwàtómi, ẹni ọkùnrin tí ó bá wà ní àyíká ẹ̀ kí wọ́n jẹ́ kí ó tọ ìtọ̀ ẹ̀ kí wọ́n bù sí ní ẹnu kán tó wá dà sí Ẹwàtómi lórí. Wọ́n ní ara ẹ̀ máa balẹ̀ o. Show any particular time, I mean, particular place or season tí kìíní máa ń ṣe? Because rárá o. Àìsàn burúkú yìí ò ní ìgbà. Bẹ́ẹ̀ sì ni kò ní àkókò. Kò sí ibi tí ò ti lè mú. Àìsàn burúkú yìí ó lè ṣe ní ẹ̀ẹ̀kan láàrin oṣù mẹ́fà. Bẹ́ẹ̀ sì ni ó lè tún ṣe sí lẹ́ẹ̀mẹ́fà láàrin oṣù ẹ̀yọ̀kan ṣoṣo. Ìdí nìyí tí Ẹwàtómi fi máa ń fi ìwé pélébé kan sí àpò tó indicate wípé ìgbàkígbà tí kinní burúkú yìí tó bá ti mú wọn tó ń slum tó ń pọ ẹ̀jẹ̀ wípé kí wọ́n wá ọkùnrin tó máa tọ́ sí òun lórí. Nítorí wípé a kì í mọ̀ ó lè lọ mú láàrin ẹni tí ó mú. Ẹwà ọ̀rẹ́ mi ọmọ onínúure tí ọ̀rọ̀ bímọ yàn. Àìsàn yìí wá sọ ẹ̀dẹ̀ni tí ó lè bá ẹgbẹ́ pé àbí bá ẹgbẹ́ tó. Àìsàn yìí ló sọ Ẹwà di ẹni tó ń dá jókòó. Ìyẹn ló ṣe okùnfà bó ṣe dábàá lórí ìjókòó lọ́jọ́ tó mí tẹ́. Ẹwà my love, Ẹwà my friend, Ẹwà.
nǹkan tí ò tẹ̀rù kan èmi ò lérò pé yẹ kó máa tààràn lórí. ṣẹ́rí Wálé kárí àtù wọn lè kárí àtù lọ́rọ́ lé ayé oníkálukú báyìí ló máa kárí problem ẹ̀. problem gẹ́ ẹ nìyẹn kò kàn yín kò sí nǹkan tó kàn yín bẹ́ẹ̀ after all kò kún ṣe pé ẹ̀yin méjì ti fẹ́ra yín kọ̀dà bí alára kí Wálé wá ń stress ara yín fún. Sorry. Ìjọ tí mo ti pàdé Ewawumi ìjọ yẹn báyìí lọ́nà ti fìfẹ́ sí mi lọ́kàn tí mo tún ṣe wá gbọ́ tí mo tún mọ̀ nípa problem ẹ̀ yìí ó tún jẹ́ nífẹ̀ẹ́ sí ni. Yes. Ṣé ọmọ tí mo fẹ́ ṣe? Surely, for every problem in life there is always a solution. Mo rí láti ṣe anything tó bá gbà. Má gbàgbé ọ̀rọ̀ àwọn àgbà tó ní pé ibi tí màá bá ẹ wá ibẹ̀ ni màá gbà ẹ wá. You are sounding like this because understand what it takes to love. Tí mo bá sọ tẹ́ bá insist pé nǹkan tẹ́ fẹ́ ṣe nìyẹn. That's it. Fine. Okay. No problem. Mo mọ bàbá kan. Yes. I know one man. Okay. Bàbá yẹn wà lábúlé òkè o. Okay. Kò sí nǹkan tí ayé lè dé báyìí tí bàbá yẹn ò ní tú. Ó dá mi lójú ni. Bó ṣe rí gẹ́lẹ́ ni wọ́n sọ fún yín. Èmi à ń làkàlù, èmi pàpà wàrà, àtúkámọ̀ṣe ètò. Kòròfo tí ń dagi ńlá wó ni mí. Èmi lẹ́bọra tí ń gbénú omi tútù tí ń jóyàn ṣàràṣàrà. Ẹ̀mí mi rojú tẹ́jọ lọ́wọ́. Bí n bá gbé bínú mi dé, ẹni wojú mi, owó jọgbọ́n. Ọmọ mi, wà láfíà rẹ wà. Àléébá, àbá àfiṣe, dàmọ̀ tí iye tí ń jẹ́ yéèyé. Bẹ́ẹ̀ bí n bá pé iná ń jó lórí ẹni kí n lọ kéwú rẹ wá. Ẹ wò mí ọmọ mi, bẹ́ẹ̀ tí ń wò mí yìí, mo mojú so okùn o. Mo lè tú okùn dúdú lọ́rùn ewúrẹ́ dúdú nínú igbó dúdú tó bá di kìráǹgídá. Ẹ̀yin ọmọ mi, ọmọdé ń ṣe yín. Ọmọdé ò mọ ògùn ń pèlẹ̀ fọ́. Ìbà ẹ̀yin ìyá mi Ajíbọ́lá, olókìkí òru, ọ̀gàlàǹtà, ẹ̀yin ògbẹ̀yìn kò lè bẹ́ kíjà wọnú yàrá. Yèyé ìrúbó, oníjà òru, àfẹlẹ́lẹ́ tí ń darí oko lálóláló. Ó ráwọn tí mò ń kì í, àwọn ni wọ́n máa ń fi ọ̀já àràn pọnmọ tí wọ́n bá fẹ́ràn. Àwọn kan náà máa ń fi ọ̀já ọ̀ràn náà máa ń fi na ọmọ tó bá já láṣejù. Àwọn tí mò ń wí ni wọ́n ń fi ọṣẹ pàṣán fún ìyá rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Màmí. Bẹ́ẹ̀ ni, ìyá rẹ̀ tó bí ọ. Bó o bá fẹ́ mọ̀dí, n ó ṣàlàyé. Ó rí nígbà tó ń bẹ nínú oyún ìyá rẹ̀ jẹ́ alábàágbé pẹ̀lú ìyá àgbà kan tó jẹ́ arúgbó. Ìyá arúgbó yìí ló bẹ ìyá rẹ̀ lómi pé kó lọ́ọ́ bóun pọnmi nínú kànga ní ọjọ́ ọ̀hún. Ìyá rẹ̀ kọ̀ jálẹ̀. Kò bá yá ìpọnmi nínú kànga. Bó bá wá ṣe pé ìyá rẹ̀ kọ̀ jálẹ̀ lásán ní ìbádùn. Ìyá rẹ̀ mú ìyá àgbà yìí bú, ó bú bí ẹni láyìn. Ọ̀rọ̀ yìí ló wá bí ìyá àgbà nínú. Ìyá àgbà yìí òun ló wá pe àrùn burúkú sí wọ lára láti inú oyún ìyá rẹ̀. Bàbá, ẹ jọ̀ọ́ sà, kí wàá ní ọ̀nà àbáyọ báyìí? Ọ̀nà àbáyọ òkú làákàyè ọmọ ọ̀dọ̀ àgbà. Ọ̀nà àbáyọ kékeré ni. Ó lọ wá ọkùnrin tó bá nífẹ̀ẹ́ rẹ̀ sọjúsọjú tí wọ́n náà nífẹ̀ẹ́, òun ni ó bọ́ ṣe tutù rẹ̀.
èmi náà ni mo jókòó síwájú yín sá gbogbo nǹkan tó bá gbà mú rédíò àti ṣe kó ṣe àti gbádùn. ọmọdé ò mọ̀ mọ́ gbélé fún alákùnrin Olódùmarè ò ní ṣe ọ́ lẹ́ṣin tó fọmọ ẹ lẹ́fìn pọ̀ mọ́ lọ́mọ kí ni ó dé tó o fẹ́ rẹ́rù ẹlẹ́rù tó o fẹ́ fà tiẹ̀ dání bó o ní wọ́n ṣe jẹ́ sí i. èmi lọ́kọ àfẹ́sọ́nà ẹ̀ sá mo dẹ̀ nífẹ̀ẹ́ gan. ó sì dá ọ lójú pé o nífẹ̀ẹ́ rẹ̀. bẹ́ẹ̀ ni sá. ṣé bó ti rí ló wí hùn. bẹ́ẹ̀ ni sá. ó nífẹ̀ẹ́ rẹ̀. bẹ́ẹ̀ ni sá. ṣé lóòótọ́ nìwọ náà nífẹ̀ẹ́ rẹ̀. bẹ́ẹ̀ ni sá mo nífẹ̀ẹ́. bẹ́ẹ̀ ni sá. ó túmọ̀ sí pé ẹ̀yin méjèèjì ti fi ara yín dénúdénú. bẹ́ẹ̀ ni sá. òye làgbà ń wò ọ̀dà kò burú ẹ tún jẹ́ àgbè bàbá ìwò ẹ jẹ́ ń fún yín lákòókò díẹ̀ kẹ́ ẹ tún lọ́ọ́ fi ronú lórí rẹ̀ mo fẹ́ kẹ́ ẹ padà lọ́lé tó bá di ní ọjọ́ méje ní kẹ́ ẹ padà wá síbi ibi tẹ́ ẹ bá rò tí kẹ́ ẹ wá sọ fún mi àmọ́ bẹ́ẹ̀ bá máa ẹ ṣe ìrànlọ́wọ́ kan fún mi ẹ mú náírà 10 lọ́nà 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní ohun tá a ṣe lé lórí bá a bá wá parí iṣẹ́ òun lèmi ò fi pàrókò òun ò fi ránṣẹ́ sí ìyá àgbà kò jù bá wọn lọ. ẹ̀mí ẹ̀gbẹ́. ẹ̀mí mi gbé. ẹ̀mí ẹ̀gbẹ́. ó gbé ma. ó dá ẹ lójú. ẹ̀mí mi gbé. ó dá ẹ lójú. ó gbé. ẹ̀mí ẹ̀gbẹ́. ó gbé. owó dà. ní apádà fẹ́ tó rìn tó bá ti kókun á ti yé. ó dà. ẹ pẹ̀lẹ́ ọmọ mi Adérenle àbí. bẹ́ẹ̀ni sá. ó kárí ó kú ọmọnìyàn. wàhálà wà ní ìjà sásán. ìpele àkọ́kọ́ ni iṣẹ́ tó kọ́ ṣe wá wọn tó dé ìpele kejì là ń pèlò lọ́wọ́ nulẹ̀ àmọ́ mo láyọ̀ láti sọ fún yín pé tẹ́lẹ̀ nkejì kì í ṣe kánjúkánjú o ẹ jókòó alẹ́ ló gbé tútù ọ̀hún lọ bẹ́ẹ̀ bá fẹ́ jẹ tẹ́ ẹ fẹ́ mu ẹ ṣáà jẹ́ ń gbọ́ nítorí ètùtù tá ì ṣe yìí oríta 3 ló ń gbé lọ lóru òní ní òwò ọmọlúwàbí. mo ti gbọ́ yín sá. ọ̀kárẹ̀ ẹ jókòó ó káre ẹ kúṣẹ́ bóyá
ohun tí ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jáde. kí ló rí mẹ́? wò dáadáa ṣé ó jọ obì tí àwọn àgbàlagbà fún ọ tó mú bọ̀ àbóǹkọ́? òun ni sá. òun náà ni ó yá láti méjì ọ̀gbọ̀gbà. ó lè fẹ̀yìn rẹ̀ gé fẹ̀yìn rẹ̀ gé ọ̀kárí ọ̀kárí má làwẹ̀ kan sínú bá. ó rí kan tó kù tí ń bẹ lọ́wọ́ rẹ̀ fi síyàwó rẹ̀ lẹ́nu kó gé jẹ péw. gẹ́jẹ́. gé dáadáa gé dáadáa. rún rún rún. ẹ wá mi. ẹ wá mi. ẹ wá mi. bàbá. ó ti sùn ó ti kú ó ti dákẹ́. filẹ̀ oorun ò jọ kú oorun ló sùn kì í ṣe ti kú sórí bó ti wò ó nígbà tí ẹ bá jí ara rẹ̀ jánu àrùn tí ń bẹ lára rẹ̀ ó ti lọ ó ti renú ìbẹ́ lọ́wọ́ ó ti lọ sínú odò tó ń ṣàn kò tún gbérí mọ́ láéláé ó di láéláé pọ́n bá ẹ̀tún gbòòrò rẹ̀ mọ́. Waso garage. Garage. Waso garage. 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 Hello, mommy. Ṣé wà okay? Tí ń pè yín látẹ̀ nǹkan ẹ̀gbẹ́ fóònù. Òun náà wà ń bí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi àjọ ń bọ̀ náà ni. Ẹ wo mọ́mì, wọ́n ti bá mi ṣí o. Ẹ wò ó, mọ́mì wọ́n ti bá mi ṣí. Anyway, inú bọ́ọ̀sì la wà. Àjọ ń bọ̀ náà ni a máa rí yín sùn. Ṣé gbọ́ mà? Ó dá wa mà. Because now you go just take what you go my method. I cannot bow down. Hello, ma. Ta ló ń sọ̀rọ̀? Kí ló ṣe wọ́n? Mọ́mì! Yé! Kí ló ṣẹlẹ̀? 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 Hello? Kí ló dé? Kí ló dé? Kò sí ẹnì kankan tó ṣèṣe nínú àksidẹ́ǹtì àfẹ̀mí. Òun ló sọ mí di ẹni tó ń lo ọ̀pá lẹ́nu tó dẹ̀ tẹ́yìn máa lo ọ̀pá lọ́la. Hospital ni mo wà tí mo sùn tí mo lálàá mo wá rí ìyá mi wọ́n jẹ́ kó yé mi wípé èmi ni mo pa àwọn. Ìgbà tí ara mi yá díẹ̀ mo wá mú ẹwà mi a lọ sọ́dọ̀ bàbá lókè o nígbà kí bàbá ṣàlàyé pé kí wọ́n túmọ̀
iPhone. Ìgbà tí bàbá wa sọ fún mi pé báwọn béèrè lọ́wọ́ mi lọ́jọ́ kìíní àná ìgbésẹ̀ mi pé kí mo lẹ́mìí mi gbé. Wọ́n làwọn sọ fún mi wípé kí n má má fa tèmi lọ́wọ́ oru tẹnilẹ́ni lórí. Mo ní màá rù ú torí ìfẹ́. Ìgbà yẹn lọ́jọ́ kò yé mi pé àwọn tó fi àrùn ṣe ẹwà mi wọ́n ní láti gba nǹkan kan rọ́pò kí wọ́n tó tú sílẹ̀. Nǹkan tí wọ́n wá gbà rọ́pò òun lè bí ìyá mi àti ẹsẹ̀ mi. Okay, I'm finished. It's okay. Wait, don't let me know. Ṣé pẹ̀lú gbogbo nǹkan tó sọ fún mi yìí sìn? Ṣé mọ́mí ẹ̀ wá mọ̀ sí gbogbo? Everything. Really? Owó ẹ̀ pátápátá ni wọ́n bọ̀. Jesus Christ. Déèrè wo, jẹ́ kí n sọ fún ẹ. Ká ní pé èmi ni, if I were you, I will find her, look for her, and I'll kill her. Wo kò tún tán síbẹ̀ o. I will make sure pé o sì dé grave báyìí. Pé wọ́n sin lójú mi báyìí. Honestly, kí ni ti pọ̀ jù mọ́? It's too much. It's too much, Déèrè. Kí ló ṣẹlẹ̀? Ibo ló lọ? What are you doing? No, wait, I'm fine. Wait, you will not be Coco. You will not be Coco. No. How are they just watch me? You're sure a good dancer. I know you are. Okay, yes. You are not. Yes. Will you? Hello, sir. Wait! No, you can't do that! Ìyá tí ò nílé tán nílé máa jẹ́ kó jẹ̀bi o. Òṣì tí ò nílé tán nílé máa jẹ́ kó tàbí o. Owó tó tó ṣe máa bà tèmi jẹ́. Ọ̀rẹ́ ti pẹ́ aṣiwèrè gbàgbé o. Kò rántí mọ́ inú pọ́nlẹ̀ dá ó lò ibi láyé àfisàn o. Kò jọjúmọ́. Obìnrin láyé, obìnrin lóbìnrin. Aderenle, nígbà tọ́rọ̀ wá rí bó tinú wọn rí kí wàá ní ẹ fẹ́ ṣe báyìí. Bàbá, mo fẹ́ kẹ́ bá mi pa. Kí ló wí? Aderenle, ṣé bójú bá wá kọ̀ tó lóhun ọ̀rọ̀ ṣé ká wá sọ pé kò ní ya wọ̀lú? Ṣé yìí ò lẹ́sán ni? Rárá o, àforóyoró kì í jẹ́ kóró tán lẹ̀. Béèyàn bá ro ìkà rò ọ́, ìwọ ò ṣe gbìyànjú kó o ro kà fún nítọ̀hún. Ọ̀rẹ́ mi dà mí, n ó dá ọ̀rẹ́ mi padà, ọ̀dàlẹ̀ ń di méjì nù. Àti wípé jẹ́ ń sọ nǹkan kan fún ọ. Bó bá ṣe wípé lódodo ìwọ náà nífẹ̀ẹ́ ọmọ ìdénú nígbà òun, ò ní rokúro. Ọ̀nà tọmọ yìí ó fi padà jẹ́ tiẹ̀ tó fi padà fẹ́
òun ló yẹ kó ro ní tèmi rò pé ó yẹ kó ronú. ṣẹ̀rí bẹ́ẹ̀ ṣe sọ yẹn gẹ́lẹ́ ló wù mí nínú ọkàn mi àmọ́ mo ti rò títí mo rí pé kò sí ọgbọ́n kankan tí mo lè dá tó lè fi mú ẹwà mi padà sínú ayé mi. bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ yìí mo wí báwọn mọ́ dá a padà àṣà pé ó jẹ́ ẹ lùbùlùbù ojú ẹ lọ oògùn ní jẹ́ bẹ́ẹ̀ o mọ̀ pé ibi tó gùn dé là á pè lóògùn ẹni tó mọ̀ yìí ó mọ̀ yìí ni ta lẹni tó bọ̀ rò wípé kò ní padà sọ́dọ̀ rẹ mọ́ ṣé o ti gbàgbé wípé ọgbọ́n níjàpá fi mẹ́rin wọ̀lú ni oògùn díẹ̀ là á lò ọgbọ́n orí là á lò púpọ̀ nípa rẹ̀ tí ó fi padà wá sọ́dọ̀ rẹ̀ wò mí jẹ́ àṣẹ báyìí o rí àrùn tó ṣe ọmọbìnrin tó fi wọ ọkàn tó fi gbà ipò òun ò fẹ́ o a wá dá àrùn tí ń ṣọmọ òun á dá padà sí lára bá a bá dá padà sí lára ṣé o mọ̀ pé ó di dandan kóun àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ kí wọ́n wá ọkàn kó o lè mú wọn dọ́dọ̀ oníṣègùn tó bá a wò tẹ́lẹ̀ nínú ẹ̀mí ṣé o mọ̀ pé obì tẹ́ ẹ fi múlẹ̀ níjọ́sí aláwẹ̀ rẹ̀ kan tó kù ń bẹ lọ́wọ́ mi òun lèmi ò mú fún ọ wọn bá ti wá wá ọkàn bó o bá ti mú wọn débí èmi ó sì ṣàlàyé fún ẹ pé ọ̀nà àbáyọ lóbì tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ló bá tán nìwọ bá sọ fún ẹ pé kó o tó fún lóbì o àfi tó bá lè gbà wípé òun ò fẹ́ ọ padà ṣé kò di dandan kọ́ gbà bó bá ti gbà ìwọ fún lóbì jẹ́ ẹ̀ ara rẹ̀ ó yá èmi lèmi ò wá fóun tẹ̀tẹ́ lèmi ò fọba lé wípé bára rẹ̀ bá wá padà yá o tó tún kọ̀ tó lóun ò fẹ́ ẹ mọ́ àrùn tí ó ń ṣe yóò padà síbẹ̀ ṣé o mọ̀ pé bẹ̀rù nu èyí ò kó bẹ̀rù sí lọ́kàn bára rẹ̀ bá padà yá ó di dandan kó fẹ́ ọ kò jù báwọn lọ àmọ́ nǹkan kan ló kàn kò tí wọ́n ó ṣe bí mi bá mú àlàwé obì lé ọ lọ́wọ́ ìwọ ni kó o gbìyànjú kó o tọ́jú obì ọ̀hún dáadáa nítorí ọ̀nà àbáyọ ni obì ọ̀hún ò gbọ́dọ̀ sọnù nítorí bó bá ilé sọnù ara rẹ̀ ò ní yá mọ́ o ó di gbére nu ṣòkòtò wèrè. Tàbáyà mo fi kàábà mi búra sí sórí ọ̀rẹ́ mi anyway àwọn oní tiẹ̀. Kí n má fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán ni mo mọ orú ọ̀rẹ́ tí mo ní. Ìwọ. Sam ṣé mo kò bàjẹ́ ọ̀rọ̀ gan kálí mi fẹ́ jẹ́ ọlọ́rọ̀ alásọ̀bàjẹ́ bíi tiẹ̀ ń sìn kí wọ́n á ní àwọn màmá tó mú àì wọ́n pọ̀ wọ́n pẹ̀ ká gan. Má dà lóhùn. mi ò mọ ìdára. Oh mind. Wọ́n appreciate me. Ṣé o ti jẹ́ kí n sọ fẹ́ ṣé o ní bẹ́ẹ̀ mi ṣe fẹ́ kó rí gangan òun lélẹ̀. Ó tọ́ ni bọ́kọ mi ṣe fẹ́ ni wọ́n ló sọ pé kí n pẹ̀ ká. ẹ má dà wọ́n lóhùn wọ́n ti máa ń ṣeré nìyẹn. Ó dáa bó ṣe dá lóhùn ṣé o ní jẹ́ kí n sọ tẹ̀lé lórí mi lórí bàá mi ó dùn pé màá mi ti kú wáyé ìdìmú rẹ̀ mi ó tó ṣe. Sam. Kàfáyà dìde jẹ́ orí ẹ̀. No, má wulẹ̀ dìde ẹ má dìde. Iṣẹ́ Ọlọ́run ni. Kàfáyà mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní èdè. Àwọn ní kí n má bọ̀ dáná. Mo kàn ní kí n ṣe bí I just wanna be like him for once. Ẹ má bínú sí mi o ìwà ìgọ́gọ́ mo wù fún mi. Lẹ́nu ẹ̀. That reminds me Tókunbọ̀ sórí Kàfáyà tí wọ́n ń wò yìí. Oh my God. Ewu káàkiri ẹja. Mọ́mí bá mo. A ní máa pè wọ́n tábà tí lọ hospital ní. Kàfáyà. Mi mọ̀ bí tọ́ wà. Hello ma. Ọlátòkùnbọ̀ ọkọ mi. Ṣàlàáfíà ni. Yes ma. Àwọn nísìn pẹ̀lú Sam. Ẹ wá dẹ̀ ní attack. Kí ló ṣẹlẹ̀? Ó bọ̀jẹ̀. Mo gbé. Ó bleed gan. Ẹ má lọ sí tu o. Wọ́n. Ọ̀fíìsì kò lè ẹ má lọ ẹ wọ́n
Sorry ma, hello ma, please listen to me ma. Gbọ́ nǹkan tí mò ń sọ. Àní pé ó ní attack, ó ń bleed, ó ń pẹ̀jẹ̀ látẹnu ẹ̀. Ìwọ tó ló fẹ́ ní dọ́tọ̀. Ó yẹ yáyáyá. Àbújá àbá mi ti sábà mi tọ́. Wọ́n ti lẹ́nu. Ó yẹ yáyáyá. Kí ló wí kí ni mọ́ mi wí? Tókunbọ̀ sọ̀rọ̀ fún mi, bá mi sọ̀rọ̀ kí ló wí? Ẹwà, má ṣe báyìí. Ẹwà. Sọ̀rọ̀ kí ló wà? Bẹ́ẹ̀ mi ò gbọ́ nǹkan tí wọ́n sọ. Àbí tí mi ń ṣìgbọ́ ni. Kí ni mọ́ mi wí? Ẹwà Sam. Àbí tí mi ń ṣìgbọ́ ni. Màmí máa ní ká tọ́ sí lẹ́nu màá ní. Parí. Wọ́n ní ká tọ́ sí lẹ́nu. Ìtọ̀, mo ní bá a. Bíbí, ìtọ̀ ìwé rẹ̀. Kò gbọ́ mi. Ìtọ̀ gbọ́ láyé. Mo dẹ̀ ní bá a nítorí ọdún. Darling, kí ló ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? 2 days ago, o transfer 2 million sínú account mi. Àná again, ó gbé mi lọ ṣe shopping. Nísìnyí, ó tún ní kí n múra kí n get ready pé a tún jáde lọ. What is happening? Is something wrong? Actually, I did all that because I am happy. So more coffee fish, surprise package fun. Oh really? And somebody say, "Oh my God, I'll see hotel time. I will see hotel and then I'm gonna travel." Oh, so when is he coming? He spoke with me moments ago, and we soon be here. Okay, babe. And everything will be fine. Okay, everything will be all right. Bishop, let's go, man. Okay. Thank you. Honey. Yes. Share everything well. Yes, everything well. Okay. Get it first. Oh, okay, darling. Let's go. Yeah. You okay? Yes, I'm okay.
ọlọ́ọ̀lá kó bá ẹ lè kó bá mi o má pè mí o. Sami. tí bá gbọ́ Sami débi jẹ́ ẹ̀já gbẹ lára yín. ẹ gbà mí kí ló ṣe wọ́n kí ló dé ṣe ń jà ní kí ló dé. mi mọ̀ kí ló dé ẹ sọ fún mi pé ọmọ yín yọnu ká ní ẹ sọ fún mi pé ó yọnu ni èmi ò bá ti má ṣe aláàrí náà mọ́mì ẹ sọ fún mi ijó ni mo wá sí ìgbà tí mo fún yín lówó rí. irọ́ gbogbo ẹ̀ ló ń fún mi lówó. ẹ̀yin ò sọ fún mi pé ọmọ yìí ẹ́ńjìnì ẹ̀ onídìí kan ríǹgì ẹ̀. àrí kò sí tó. ká ní ẹ sọ fún mi ni èmi ò bá ti dá sí kí ló dé àdìbá tọ̀tọ̀tọ̀tọ̀ ẹ sọ fún mi pé ó ní tọ̀ ni ìtọ̀ ló ń jẹ ẹ èèyàn burúkú ni yín o Sam tí n bá tún gbọ́ Sam tí n bá gbọ́ Sam mọ́mì ẹ gbọ́ ẹ jẹ́ n sọ kí n kọ̀ fún yín lẹ́nìí ẹ wá ń pẹ́ ẹ máa ṣe ọmọ yín o ṣé ẹ gbọ́ bí ẹ mọ̀ pé tí nǹkan bá ṣẹlẹ̀ síbẹ̀ yìí èmi náà máa mú. irọ́ ò ní ṣẹ̀wọ̀n. ẹ fẹ́ kí n lọ sun ẹ̀wọ̀n. Sam tó o bá pèrè Tókunbọ̀ please it's okay please. ẹ ṣàánú mi ẹ ṣàánú torí Ọlọ́run. adé tọ̀ ìtọ́jú ẹgbẹ́ lára mo ti wá rí kóńdò báyìí. Tókunbọ̀ ọmọ yìí nífẹ̀ẹ́ ẹ má lọ ẹ jọ̀ọ́ ẹ rò tọ́lọ́ ọmọ mi lára má lọ. kí ni dé. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ má ṣe báyìí kódà ọmọ yìí nífẹ̀ẹ́ Tókunbọ̀ ṣàánú mi. ó ní kílẹ̀ pé ó nífẹ̀ẹ́ ọkọ ẹ. kára fọ́jú fẹ́. ẹ lọ tọ́jú ọmọ yìí o ẹ lọ tọ́jú ẹ̀. eléyìí ò dá o eléyìí ò dá ọlọ́mọ ọmọ ìlara. mú mi. ẹ má lọ ẹ torí Ọlọ́run ẹ má lọ. Jésù ẹ má lọ. àtàbí kò yẹ ẹrù yìí ti pọ̀jù mi ò lè dákú ẹ ṣàánú mi. Tókunbọ̀ ẹ jọ ẹ ṣàánú mi ẹ má lọ. mú mi. ẹ má lọ. Aláwa kan ìbáyọ̀ Ọlọ́run máa ṣàánú mi àbí kílé ìbáyọ̀ Ọlọ́run. Mami. Ẹnẹ máa ń sinmi wọ́n. Mami. Máa ṣe yanu máa fi mọ́ ọkọ mi. Mami kí ló tún kú? Mami. Ó ti lé lóṣù méjì tí bàbá ti sọ pé àwọn ti dá ọ̀nà ìpadà sáré wa ni. Ojoojúmọ́ ni mo fẹ́ retí ẹ̀wà mi wọ́n ń padà bọ̀ wá bá mi. Ẹ̀wà mi má kò wá. Mo kàn kó omi àtàṣọ pupa kiri lásán ni.
jẹ́ kó jẹ́ mi o. Òṣì tí ò lélẹ̀ tán nílẹ̀ máa jẹ́ kó tàbí o. Kó tó tún ṣe máa bà tèmi jẹ́. Ọ̀rẹ́ ti pẹ́ aṣiwèrè gbàgbé o kò rántí mọ́. Inú pọ́nlẹ̀ dá ó lò ibi láyé àfisàn o kò jọjúmọ́. Oore tí wọ́n ṣe tí wọ́n jẹ̀bi kẹ́yìn o kí n má ṣe ṣe kó tó tún ṣe máa bà tèmi jẹ́. Ọlọ́run mi o. Kó tó tún ṣe máa bà tèmi jẹ́. Kó tó tún ṣe máa bà tèmi jẹ́. Ìyà tí ò lélẹ̀ tán nílẹ̀ máa jẹ́ kó jẹ́ mi o. Òṣì tí ò lélẹ̀ tán nílẹ̀ máa jẹ́ kó tàbí o. Kó tó tún ṣe máa bà tèmi jẹ́. Kó tó tún ṣe máa bà tèmi jẹ́. Kó tó tún ṣe máa bà tèmi jẹ́. Ìyà tí ò lélẹ̀ tán nílẹ̀ máa jẹ́ kó jẹ́ mi o. Òṣì tí ò lélẹ̀. Hey, babe, come. Aderenle. Aderenle, you guys come. Are you serious? Aderenle, what happened to your leg? Oh yeah. Also, I'm wearing you. You know he's crying. He's crying. Aderenle. Are you okay? Aderenle. Oh my God! Sorry. It's okay. It's okay. Ọ̀rẹ́ mi ó lè walk. Kò lè walk. Kí ni reason? Lóòótọ́ ni mo wà desperate láti marry. Àmọ́ desperation ni ò mean pé kí n lọ fẹ́yàn tí ó pè. Àrọ̀. Èmi ni màá máa ṣe gbogbo wàhálà gbé. Ó ṣàmọ̀ pé àwọn adùn kan wà ní relationship. Bí pé kí wà tọkọ ẹ wà nílé, kókò dídí gbé sókè. Àbí kẹ́ máa sáré kiri nílé. Àwọn yẹn ò lè sí ńbẹ̀. Ṣèyí, ọ̀rọ̀ dẹ̀ ló ń sọ jáde lẹ́nu yìí. Tó dẹ̀ mọ̀ pé bọ̀bọ́ yìí ò rí báyìí tẹ́lẹ̀. Ṣé bí gbogbo wa náà ló jọ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún un? Nǹkan kan ni mo fẹ́ kó yé ẹ. Tó bá ń pariwo ìgbéyàwó lọ́tùn, ìgbéyàwó lósì. Adùn ìgbéyàwó, àwa gangan tá wà nínú ìgbéyàwó la fẹ́ adùn ìgbéyàwó. Sórí èrè tó wà nínú ìgbéyàwó, àwọn òbí wa ló máa ń wà after ẹ̀. Mo fẹ́ kó mọ̀ pé bọ̀bọ́ yìí tó bá fẹ́, á fi ẹ́ lọ́kàn balẹ̀ nínú ilé. Á ṣèkẹ́, á tọ́jú ẹ̀. Inú ẹ̀ á dùn pé á dúró ọmọ báyìí kò wo ti condition òun, ó tún fi òun ṣadé orí. Ọkùnrin tó pé ló máa rántí pé ó yẹ kóun ṣe ṣìnà. Ọkùnrin tó pé lobìnrin máa rí níta, ìyẹn obìnrin míì tó máa wọ̀n. Kò ṣe pé òun gan ló máa tún act obìnrin yẹn out, obìnrin yẹn ló máa rí. Ṣùgbọ́n ilé tá à ń sọ yìí á fi ẹ́ lọ́kàn balẹ̀, kò síbi tó fẹ́ lọ. Inú ẹ̀ àti ẹ̀ máa dùn ní pé ó bo òun láṣìírí láti fẹ́ òun, á fi ẹ́ lọ́kàn balẹ̀. Ṣé bẹ́ẹ̀ mi rè? Ọ̀n need láti sọ fún mi, mo mọ̀ pé mo dá lọ́mọbìnrin. Ṣùgbọ́n mẹ́ni tí mò ń fẹ́, o mẹ́ni tí mo fi ṣadé orí. Wojú o ní mo wò, ó tẹ́ mi lọ́rùn torí pé ó fi mí lọ́kàn balẹ̀.
kò gbẹ́mi mi gbogbogbò kí n máa sáré kiri pé who is calling you, who is this, who is that, text message nǹkan kó fi mí lọ́kàn balẹ̀ torí ó wò pé mo help òun ni so nǹkan máa help ààrẹ á jókòó ààrẹ jẹ so tó bá fẹ́ á fi ẹ́ lọ́kàn balẹ̀. mi ò tiẹ̀ sí náà o mi ò tiẹ̀ sí kànga bó ṣe máa dáa fún ẹ tọkàn ẹ máa balẹ̀ nílé ọkọ tó máa rí àti adùn àtèrè ìgbéyàwó òun ni mo wà áfítà. jọ́ rẹ̀ yẹn. ẹ wá tó mi ọkọ mi kí ló dé orí ìrònú iná ló ṣì wà. Màámi ṣé ti ìyàwó tí mo ṣe tí ò tí ì pé oṣù mélòó tó crash àbí ti àìsàn tó ti lọ́ta ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún padà dé lójijì ṣóun ni ò tó rò ní. ó tó rò lóòótọ́ ọkọ mi àmọ́ mo fẹ́ kó mọ̀ yìí pé òjò tó rọ̀ ló fàgbára o tí ìbá ṣe ti kíní ẹ̀ tó tún dé sí ẹ̀ padà ni marriage ò ní crash àmọ́ tó bá rí bẹ́ẹ̀ ní ta máa ṣe ṣì wà ọ̀dọ̀ àbájọ́sìn yìí la máa padà sí. Màámi mi mọ̀ bẹ́ẹ̀ o kódà mi mọ̀ bí tá a gbà débẹ̀. kò burú á jẹ́ pé a máa ṣèpadà sọ́dọ̀ ọmọ ẹlẹ́sẹ̀ kan yẹn ni. Màámi ká padà sọ́dọ̀ Aderenle lẹ́nu yín màámi lẹ́nu yín tó gba inú yín láti sọ pé ká padà sọ́dọ̀ Aderenle. Ẹsà ẹ ṣàánú mi kò síbi tí máa ti rí i. Èyí náà wo time kò síbi tí mo ti lè 100,000 at this time ẹ jọ̀ọ́ má yẹ káyé mi bá jẹjẹ ẹ ṣàánú mi. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi sà ẹ jọ̀ọ́. Hello sà. Hello. Ilé kásán bàbá mi. Mo dógò. Ilé bàbá mi kásán o. Ẹ kásán. Kí ló dé? Kí lẹ̀ ń wá? Kí ló dé? Kí lẹ̀ ń wá? Wo torí Ọlọ́run má bínú sí wa in fact tó bá bínú jù báyìí lọ ó tó bẹ̀rù. Ẹgbẹ́ nu òṣìṣàn ṣó ti ẹ lójú tìṣà ṣó yẹ kẹ́ lè wá síbí báyìí lẹ́yìn ìyá ṣó yẹ kẹ́ lè wá síbí kẹ́ máa ní pé. Torí Ọlọ́run má bínú. Má bínú bàbá mi. Aderenle la wá wà. Aderenle kí lẹ̀ ń wá Aderenle fún. Ẹ jọ̀ọ́ tá bá tiẹ̀ fojú wa méjèèjì ìrì àṣàlẹ̀yìn tá à ń wà fún. Ẹ máa wá kiri ẹ máa wọlé sílé kẹ́ máa náà ń bẹ Aderenle kẹ́ máa wá kiri. Màámi kí la máa wá ṣe báyìí. Ẹ ní pé ẹ wá Aderenle àbí. Ẹ máa rí Aderenle. Ẹ ṣe. No, ẹ má dúpẹ́ lọ́wọ́ mi. Tẹ́ bá fẹ́ rí Aderenle, ẹ jẹ́ ká sọ̀rọ̀ business. Business. Ó yá. Yeah, 200,000 naira. Ìyẹn pọ̀ jù bàbá dínú ẹ̀ ó yẹn pọ̀. Màámi kò pọ̀ jù. Àlọ́ pọ̀ ṣé tún máa bẹ̀rẹ̀ ẹ fi wọ́n lẹ̀. Ẹ ká nà. Ẹ má nà ẹ fi wọ́n lẹ̀ máa fún wọn. Ẹ bá ṣe tán ẹ lè pè mí. Ẹ dúró ẹ jọ ẹ sáré bá mi ẹ fọwọ́dà kan nọ́mbà yín ẹ jọ tó fi Ọlọ́run. Wọ́n lè pè é. Mọ́mí ẹ fi lè ẹ dénú ni. Ẹ dá ẹ má waste time. Ẹ má bínú torí Ọlọ́run. 00. Bàbá ṣẹ́rí nígbà tí mo retí pé wọ́n á padà wá tí wọ́n padà wá mo rò pé táre ò bá yá wọ́n á tiẹ̀ padà wá níwá àmọ́ gbogbo retí mi àbò ló já sí ìgbà yẹn
nínú wa bí mi pé kí ni mò ń fòbi ṣe kí ni mò ń dúró fún láti jọ ẹ̀ wọ́n á bínú ó lọ ju obì yẹn nù síbi tọ́wọ́ ò ti lè tó. Ẹ̀sà kò pẹ́ tí mo ju obì nù láàrin náà pàdé ara wa ni wọ́n sọ fún mi pé ààrẹ ò yá padà wọ́n ní wọ́n ti ń wá mi kiri wọ́n ti wá mi sọ́tún wọ́n ti wá mi sósì àmọ́ èmi ti fi bínú ju obì ṣe rí gbogbo atótónu mi látàárọ̀ ojú pípé ẹjọ́ nítorí tó lọ gbogbo nǹkan tẹ́ bá lè ṣe gbogbo ọgbọ́n tẹ́ bá lè dá kára ẹ̀ ṣàfihàn nítòótọ́ mọ̀ pé kò lè fẹ́ mi padà àmọ́ kó ṣàwà lálàáfíà ara ẹjọ́ mo bẹ̀ yín ni. ó mà ṣe o wọ́n ní ká wí fún ni ká gbọ́ àwò wọn nílé alára ká sọ̀rọ̀ fún ni ká gbà òun níyì ọmọ ènìyàn àwí ìlú àfọ̀gbà ló máa mú ní ti ká ààbọ̀ nù ní bí mo wí fún ọ tó nígbọ̀n mo nálàwé obì yìí ò gbọ́dọ̀ sọnù àbí wọn ò wí fún ọ tó. àbọ̀ rẹ̀ títí mo dúró pẹ́ mo dúró. Aderenle ó fẹ́ gbé òkú àdálé mi lọ́wọ́ pé kí n lọ ṣángbó dídí ọ̀nà àbáyọ tún kù àmọ́ mo fẹ́ kó o mọ̀ pé ọ̀nà tá a bá bá gun ọ̀pẹ òun náà là ń bá sọ̀kalẹ̀ ó túmọ̀ sí wípé ọ̀nà tá a tọ̀ níjọ́ kìíní àná tára ọmọ òun fi yá òun náà là á padà tọ̀. ọ̀nà tá a pa níjọ́. bóyá kí n ṣàlàyé fún ọ lẹ́kùnrẹ́rẹ́ kó mọ́ di lọ́la kó mọ́ tún dẹjọ́ ṣé o mọ̀ pé lẹ́yìn gbogbo ètùtù tá a ṣe tára ọmọ òun fi yá òun ni àwọn àgbà fi gba ìyá rẹ̀ àtẹsẹ̀ rẹ̀ lọ́wọ́ rẹ̀ èmi ò wá mọ̀ yìí tó kù tí wọ́n ó tún gbà lọ́wọ́ rẹ̀ lọ́tẹ̀ yìí o. tó bá jẹ́ ẹ̀yin lẹ bí mi tó jẹ́ wípé ẹ̀yin lẹ da ẹ̀jẹ̀ lé mi lórí ṣé ẹ máa gbàdúrà kí n tó lárú nǹkan báyẹn kọjá. Mami. Mommy, I told you, mo sọ fún yín. Ṣé nǹkan tó fi fún mi? Mommy, kí ló tún kù? Kí ló tún kù? Mommy, I told you. Mami, ẹ wò, mo ti gba tèmi bẹ́ẹ̀, mo ti gba kádàrá mi, mo ti gba fọlọ́hun, àmọ́ ẹ jẹ́ kí n sọ fún yín, ẹ wò, kò sí bó ṣe lè hùn kẹ́pẹ́ láyé yìí tó, ẹ ò ní jẹun ọmọ o. Ọlọ́run ṣàánú mi ọkọ mi. Ẹ wò, kódà èmi lọ́mọ tó máa sìn. Kí Ọlọ́run ṣàánú mi. Ẹ wò, ẹ jẹ́ sọ́wọ́ fa bíìsì àlọ́ ń jẹ́ bẹ́ẹ̀. Mo kí ló ṣe máa jẹ́ àtìlẹ́ ní ẹ̀ máa sí ní ọkọ mi jọ. Ẹ wò máa bì. Ẹ ní bí dáadáa ní ọ̀rọ̀. Máa jẹ́ kó jẹ́ mi o. Oṣù tí ó lélẹ̀ tán nílẹ̀ máa jẹ́ kó tàbí rí. Owó tó tó ṣe máa bá tèmi jẹ́. Ọ̀rẹ́ ti pẹ́. Aṣiwèrè gbàgbé o, kò rántí mọ́. Inú pọ́nlẹ̀ dá ó lò, ibi láyé àfisàn o, kò jọjú mọ́. Oore tí wọ́n ṣe tí
ṣe máa bà tèmi jẹ́. Òbí pọ́nríṣiríṣi o kò ló ń ka ọ̀tọ̀ ni wọ́n. Òbí mi afẹ́kọ́mọ̀ra ọ̀dàlẹ̀ kó níbi kíta kó ná ní ẹ̀mí ẹ̀ kó ṣáàtì ni. Òbí mi akọ́mọ̀ níwà ìka pẹ̀lú wà ìmọ̀re o ó níbi kíta kọ́mọ kó kàgbákò lọ́jọ́ alẹ́ kó tó tún ṣe máa bà tèmi jẹ́.